ìṣàlàyé fún ok wàá ní pẹ́sẹ́ kó stars yẹn wọ́n wà fẹ́ tí o ní nígbà tí a ṣáájú bá wọn iṣẹ́ méjì ló ń ṣe ó rẹpísẹ́ǹtì ìkọ́nà ọmọ Oòduà ó wá rẹpísẹ́ǹtì Oòduà fúnra ẹ̀ kò láti gbé orí olókùn lè sáré. bọ́dọ̀sì mẹ́ta tó wà ń bẹ̀ àwọn èèyàn wa tó ti pa lóríṣiríṣi wọ́n pa Abíọ́lá wọ́n pa Abíọ́lá wọ́n pa gbogbo àwọn èèyàn wa pátápátá Akíntọ́lá tó ti pa great represent the blood of our martyrs. How do you remember? Àti báyìí ní wọ́n pa ní. Bẹ́ẹ̀ni ṣé wá ní oníkó máa pàtẹ́wọ́ fún yín. black yẹn ó represent the black àwọn ní ògùn adúláwọ̀. Now the green represents the fertile land of the Yoruba nation. Àti evergreen forest wà ní Yorùbá land the same thing never know plate tectonic theory pẹ̀lú bá ṣe physics pẹ̀lú bá ṣe science a mọ̀ pé Brazil ó já lọ láti ilẹ̀ Yorùbá ní. So green definitely represent the fertile Yoruba land. The question you could define about. So The man láti béèrè rẹ̀ lè béèrè sí. ọmọ méjì tó dùn àbí. Lè bá yẹn pàṣẹ sí bàbá kọ́lé dáhùn question yìí láti lè. wọ́n ní ọ̀rọ̀ bóun fìlà onígbòpọ̀ gbogbo oníṣàbíṣàbẹ́. Kéjọ. Ẹ jẹ́ ìyá ẹ bá aṣọ orúkọ yín fún ara yín. Ẹ ká sùn lónìí. Bó tẹ̀lé pé ẹ̀wọ̀n lẹ́yìn olùkọ́ ṣùgbọ́n mi mọ ìdìbò ìyá kékeré tí o ṣe jí pé bísí ọ̀pọ̀dá lè rè. Àwọn mọ bẹ́ẹ̀ ni. Ẹ jọ mọ́ mi, ó ní kọ̀ọ̀kan tó ń yà mí lẹ́nu. Mo wo àwọn yín, mo rí pé ẹ̀ẹ́dẹ́sẹ̀ tó lè gbà. Mo wo àwọn yín, mo rí pé kìí ṣe ní tí à ń jẹ. Mo rí pé kò sí kan tí obìnrin àbí ìyá kan ṣe. Mi ò pè tí ẹ̀ ti ṣe wà. Ṣùgbọ́n kí ló tún wá fà tó yẹ pé ẹ ṣe dúró pé kí Yorùbá lè ṣe bébí òkú pa ẹ̀ ní ìyàwó àjẹ yín mọ́nù. Kí ló fà tẹ́ pé ẹ̀ tẹnumọ́ Yorùbá lè ṣe. Lẹ́yìn ṣáà lówó lọ́wọ́. Kí ló wá dé tí ẹ ṣe ń pa Yorùbá lè ṣe ẹ wà òkè náà. Orúkọ mi. Òkè mà mo gbọ́ mà. Ní Yáàfin Bùnmi Abídómi. Òkè mà. Mo jẹ́ ìkan nínú àwọn ajìjàngbara. Òkè mà. Kí ló jẹ́ kí n darapọ̀ mọ́ àwọn ajìjàngbara? A rí wípé ikú Abíọ́lá ó ṣe ń dín wa jẹ nígbàkan náà ni. Bàbá wa Awólọ́wọ̀ wọ́n dìbò wọ́n jẹ́ kán wọlé. Ṣé bá ṣe máa ṣe náà ni? Mo darapọ̀ mọ́ ajìjàngbara ní 1998. Yes. 25 to 23 to 24 years. Ẹ pàtẹ́wọ́ fún mọ́ mi. Ẹ pàtẹ́wọ́ fún mọ́ mi kí ló dé. A dẹ̀ ti lọ kákàkiri, a rí pé ẹ̀kan ṣo lọmọkùnrin máa ń kú. ẹ pàtẹ́wọ́. Ọ̀rọ̀ kíkọ́ tí wọ́n máa ń sọ yẹn. Ní ilẹ̀ Yorùbá. Kìí ṣe ọmọdé ni wọ́n. Ní ilẹ̀ Yorùbá, ọmọ ìyá máa ń kú fún ọmọ ẹ̀ ní. Ní ilẹ̀ Yorùbá, bàbá máa ń kú fún ọmọ ẹ̀ ní. Ẹni tó gbà tá àjọ tó wọ̀ ní lójú rẹ̀. Ìjọba tó kò wí pé ibi tí koríko àti erin bá jà, ibẹ̀ kò ní parẹ́ láéláé. A gbọ́dọ̀ jà fún àwọn ènìyàn wa. Aláìsàn máa ṣe. Agbára mẹ́rin ló ń
ọmọ mi ló ní ṣé bá ṣe máa fi àwọn ọmọ yìí sínú ìyàrá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo ti ní ọmọ tó jáde ní ìfẹ́sì mo ní ọmọ tó wà ní school of nursing mo tún ní ọmọ ṣùgbọ́n a gbọ́dọ̀ fi iṣẹ́ ìṣẹ́ báyìí mo lè jẹ́ oníṣègùn bàbá mi ló kọ́ mi níṣẹ́ ó ní ká mọ̀ wípé iṣẹ́ tó lọ iṣẹ́ tẹ́lu à ń lọ láti fi tẹ̀lé orí àwọn ẹ̀rọ wa tí a máa wò àtàwọn ẹ̀rọ wa tí wọ́n pọ̀ káàní mọ̀ gbọ́dọ̀ sọ ìtàn rere nípa wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ní bàbá wa Awólọ́wọ̀ èmi kékeré dẹ̀ wọ̀ yìí mo enjoy free education bàbá wa Awólọ́wọ̀ tí ìwé bàbá ti tán báyìí bá ti lè ṣí ẹ̀yìn ìwé ẹ̀ báyìí tó bá ti tán lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa mú mi fún ẹ̀ ó jẹ́ nǹkan clean ìrẹsà bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ṣe witness ẹ̀ mà. I was in secondary school tó ti pé yíyà ó wá pa gbogbo ẹ̀ rẹ̀. Kí ló jẹ́ kí màmá kí ló jẹ́ kí gbà yẹn yàtọ̀ sí ṣiṣẹ́ pé àti kí ló fi pèsè ètò ọ̀fẹ́ yẹn gbà yẹn kí ló ti rówó. tí ì ṣe kó mo rántí wípé irú èmi ń sin ọ̀dọ̀ ìyá ìyá mi ni mo dàgbà sí ìyá ìyá mi a máa lọ sóko irú sátidé látijọ́ Jímọ̀ máa ti gbé àpẹẹrẹ owó mi tí bá ti lè kúrò ní skul ní skul báyìí mọ́tò ti wà ń ta mo ti ń lọ sóko nìyẹn òdì Sunday tàbí àárọ̀ mọ́tì èkùrọ́ òkò. mo ní àwọn èèyàn kò ń ṣàdúrà fún un. òun ni bàbá wa Awólọ́wọ̀ fi ń ṣe ìjọba náà kò tí ì ṣe kò. àdúrà ẹ ti pọ̀ jù. mo ti fẹ́ bá bàbá fún mi màmá tó bí mi náà sí nígbà tó ń jọ bí iṣẹ́ èmi máa ń jí náà nì. ẹ má. náà ni fúdù wọ́n tẹ̀ ń rà yẹn. símíláàkì táìláàkì tó lọ sí. wọ́n kó fún wọn bí iṣẹ́ lọ́fẹ̀ẹ́ ni. lọ́fẹ̀ẹ́. wọ́n ń kó fún wọn níbi iṣẹ́ lọ́fẹ̀ẹ́ ni àwọn bàbá wa Awólọ́wọ̀ náà ṣe. ẹ ti fẹ́ gbọ́ yúnífọ̀mù ibi iṣẹ́ wọn wọ́n ń fún wọn lọ́fẹ̀ẹ́. kí ló wáyé káwọn kìíní yẹn dínkù mà tí ló ṣe. ẹkùn jẹra ni. àwọn tó ń jẹ́ kí bàbá wa Awólọ́wọ̀ wọlé ni àwọn tí wọn ò jẹ́ kí nǹkan rẹ kó tọkàn rẹ wa jẹ tó ń rẹ wa tàbí lẹ nílẹ̀ Yorùbá ni ẹ̀jẹ̀ máa wò tàbá pín tá a lọ ìyà ò lè jẹ wá láéláé ẹ wo gbogbo ẹ mọ gbogbo ọ̀dọ́ kan á lé kótó tó pẹ̀lú ti náírà rẹ wọ́n mi ẹ wọ́n bèrè pẹ́sẹ̀ òkúta ìrìnàjò ó ní pé àwọn Fúlàní pé gbogbo orin táwọn gbọ́ létí wọn lágbàdá ti bẹ̀rẹ̀ self determination wa ní pé bíjà ni wọ́n lé fún kọ̀ọ̀kan lé fún ẹ má jẹ́ kọ́ dẹ́rù bà wá ẹ̀ kọ́ ṣó lọ́mọ èèyàn máa kú. káwọ́ tí a wá ní kú. ibi tí èèyàn kan bá kú sí nílẹ̀ Yorùbá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọn ò ní tọ́rú ẹ̀ wò mọ́ bẹ́ẹ̀ ni mo sọ. wọ́n ní àwọn ìfẹ́ mi tó wà lórí ìtẹ́ lọ́sàn wọn ò fi ṣe bẹ́ẹ̀ mọ́. a lè kọ́ntínú láti máa sọ àwọn ọmọ wa yìí ń kọ́ Awólọ́wọ̀ kú kò ká àwọn ọmọ ẹ̀ lọ. wọ́n ní ẹ pàtẹ́wọ́ fún wọn. ẹgbẹ́ òkú kò ká ọmọ ẹ̀ lọ. gbogbo wa kò sẹ́ni tó máa kọ́ ọmọ ẹ̀ lọ. oníṣẹ́ tó bá ṣe é lẹ̀ fún ọmọ wa máa jẹ àgbẹ̀dọ̀ ṣiṣẹ́ lẹ̀ fún àwọn ọmọ wa nsìn yìí. wọ́n ní ibo ni next rally ma. No, you don't need to ask mommy that. No, executive mommy. kọ́tọ́ béèrè ni. No, because what people are saying that at least látàdán sí náà ti wà lágbègbè. ẹ tún pàtẹ́wọ́ fún mọ́mí. Agbámọ̀ kò dágbọ́rọ̀ gbọ́rọ̀. gbọ́dọ̀ ṣe tí wọ́n ti ṣe tí wọ́n fún mi òun náà kọ́ ṣe fún wa. Adẹ̀mọdé tẹ̀ tí ní Nàìjíríà tẹ̀ ká tẹ̀ tí. Mo wá sí fẹ́ kàn kọ́kọ́ fẹ́ yàn ọ̀dọ́ ẹ̀jọ̀. A máa jà tí ìgbọ́ a máa jà kò tí ì yá. Torí àmọ̀ yìí pé kò sí ẹni tó máa yàn ẹ̀jẹ̀ tó máa tọ́ ẹgbẹ́ oṣù òun. Kò sí ẹni tó máa yàn ẹ̀jẹ̀ tó máa ní oṣù òun. Ìwé ló máa sọ fún ìgbẹ́ sẹ́lẹ̀ ní nǹkan tó bá gbà. Mọ́mí jẹ tí mo ti ń interview àwọn èèyàn ní rally mo fẹ́ lè sọ pé kọ́mẹ́ǹtì òtítọ́ yìí kẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe mọ́mí. Mo wá gbàdúrà pé lágbára Ọlọ́run bó ṣe wù yín mo rí pé abiyamọ fọ̀jà gbọ́rọ̀ ní ìyá wà ìyá tún wà Ọlọ́run á jẹ́ káwọn máa ní àwọn ìyá báyìí káàlì níyà lágbára Ọlọ́run irú yín kò wá ní tán ní orílẹ̀-èdè yìí. Ìgbà tí Yorùbá nation bá dúró mọ́ mi ọ̀ ní sọ pé àṣeyẹ bí ìyá yẹn ti sọ pé ẹ máa kú fọ́mọ pé a máa kú fọ́mọ lágbára Ọlọ́run Yorùbá nation yìí tá a bá máa gbà
ó máa ní dúró ṣẹ́jú kan fún yín gbogbo wa náà láti àwọn tó nílé ayé mọ́mì ẹ̀ láti wákàtí lọ ẹ̀mí gígùn ọlá tó tó ọlà nǹkan tẹ́ máa ní tó yẹ pé àti lọ sí rálì kò ní máa ro inú ojú kan tó wá fi tó mọ́mì inú mi dùn kódà kò ń pèlè lọ pé tó promote page mi lọ́sùn iṣẹ́ yóò ní bàjẹ́ iṣẹ́ kì í díṣẹ́ ní ṣàṣedànù bá ṣe rí yín tá à interview yín tá à ń ṣe ẹbí tí inú wa ń dùn àní rí ká máa sá fún yín láti ọ̀dọ̀ màmá wa bẹ́ẹ̀ ló ṣe wá rí ẹjọ́ máa kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ gba àwọn ọ̀dọ́ generally torí pé àwọn kan ọ̀ ń bẹ̀rù pé kọ́ máa lọ yìnbọn fáwọn àwọn olóògùn àwọn ẹjọ́ kí ni ní kílẹ̀ rò pé àwọn ọ̀dọ́ lè ṣe. kọ́kọ́ tẹ́lẹ̀ fún wa. nǹkan tí mo lè fún yín kékeré báyìí lọ́jọ́ iwájú ẹ máa rántí pé obìnrin ṣékélé kan báyìí tó sọ̀rọ̀ délẹ̀ kí ọ̀gá ọ̀dọ́ ká ní sùúrù dáàdì mi tó bí mi ó bí ọmọ tó pọ̀ mo sọ fún yín pé ṣẹ́ẹ̀ṣẹ̀ kò ní ṣe dáàdì mi ló kọ́ mi níṣẹ́ kò sí iṣẹ́ tí dáàdì mi àfi iṣẹ́ tí obìnrin ò lè dáwọ́lé mo dẹ̀ dúpẹ́ lé. ni wọn fi lé lọ́wọ́. dáàdì mi bímọ tó pàgọ́ nínú èmi ní ìkarùn-ún 50 born èmi ní ìdẹ́lóbìnrin kò sí iṣẹ́ náà tó bá dàrú dáàdì mi máa ní kọ́ pé mo torí pé mo fara balẹ̀ ni ẹ jẹ́ ká fara balẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù àwọn bàbá wa máa ń mú àwọn àìmọye ẹlòmí tí ò fi ṣiṣẹ́ ṣe o àwọn bàbá wa máa ń pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ní adáhùn ṣe. adáhùn ṣe. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́n wọ́n gírígírí wá ẹ̀rù ń bá wọn. mo sọ fún yín dádì mi bímọ wọ́n tà ní láti ṣe ìpè dádì mi ọ̀tún nínú wa the 5th born ṣùgbọ́n kò sí iṣẹ́ tí dádì mi ò lè sọ fún mi tó ní pé mo fara balẹ̀ ni wọ́n dẹ̀ rí pé mi ò rí ṣe kà. bàbá ní sùúrù ẹ̀jẹ̀ bó ṣe pẹ̀pẹ̀ ẹ̀ kọ́ á kí ni tí mo gbé. ta gbé sùúrù ta ní sùúrù rí pé wọn mi tá a rò pé a lè rí gbà àwọn bàbá yẹn máa ṣe fún un. kábíyèsí lè orí àìní sùúrù wa ló ṣe ń gbé ọmọ a ní àfẹ́rẹ́ àbẹ́ a ní egbé a ní ìṣíjú a ní wọn ṣé ìwòsàn rárá ni ká sọ ni a ní oríṣiríṣi ṣùgbọ́n mo fẹ́ kí àwa ọ̀dọ́ ká ní sùúrù ìkan tó ṣe lórí ayé ẹ jẹ́ ká ní sùúrù fún àǹfààní àwa táwọn bí yàtọ̀ sí àwa ọmọ Yorùbá yàtọ̀ sí àwa ọmọ Yorùbá ẹnikẹ́ni tó bá ṣe yàtọ̀ sí àwa ọmọ Yorùbá kò ní jẹ́. ẹ lọ bá mi wá nǹkan kékeré kan. kẹjẹjẹ kọ sọ̀rọ̀. kò máa náyàn lówó kódà. mọ́mí ẹ̀jẹ̀ má bí mi níbẹ̀ kẹ́ fi kíní yẹn lẹ̀ ìdí àti túmọ̀ ní pé life flower dáadáa sáà mọ́mí èmi mọ́ mú èlè rí and amba èlè ok kẹ́lẹ̀ sọ mọ́mí tó máa ṣe ẹni pé. ẹ máa dọ́nà oko kákàkiri ló wà o ẹ fowó rà o ẹ mú ẹ̀rọ tí yóò bọ́ sọ. ẹ mọ ìmọ̀ tó ń pè mí. ẹ mọ ìmọ̀ tó ń pè mí. ó máa dùn gan-an ó máa bí inú sí i. tó ń kọ́kọ́ lọ sí i ẹ ọbẹ̀ dé. bí òjò ẹ wù sàkún ẹ ẹ tẹ́kítà. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ má ṣàn ẹ má jẹ kó mi lójú. ẹ wá mú sínú ọtí ẹ má jẹ kí ìdí ẹ kún mi lẹ́yìn ìjọ kẹta kíláàsì kọ̀ọ̀kan báyìí oṣù mẹ́ta ló máa fi ṣiṣẹ́ ẹ jẹ́ kó lọ gbọ́ pàmò kò ní da fún Fúlàní á jẹ́ fún mi á jẹ́ fáwọn ìran yìí á jẹ́ fáwọn ìran yìí. gbogbo yóò yá. ètò wa lè tó fún àmà. ẹ ṣe ìyá o. ọmọdé náà lè rí mi. àṣà. ẹ lọ́sàbí. látẹnu màmá wa létí gbọ́ yẹn o látẹnu màmá Bídógún Ajìjàngbara ilẹ̀ Yorùbá